Lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Tó ǹjẹ́ wọ́n ní ẹkú ilé báyìí láàkárá alé, ẹ̀rì wá ńlá ṣèrò ọ̀nà. Òkúnlọ́lá àmọ̀wọ́ ọmọ orílẹ̀ àpàtẹ aṣọ́mọ tó ti wà lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ fún tọ̀sẹ̀ yìí láti iléeṣẹ́ ìkòkò àṣà TV. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé, a kí gbogbo ẹ̀yin èèyàn, ẹ̀yin mọ́jì ọba jẹ́ ẹ̀yin alátìlẹ́yìn wa gbogbo, lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní ti ẹnìkọ̀ọ̀kan nínú wa o. Òwe Yorùbá wo la fẹ́ yẹ̀wò lónìí? Òwe Yorùbá wo la fẹ́ gbé yẹ̀wò? Òwe Yorùbá tá a fẹ́ yẹ̀wò òun náà ló lọ báyìí pé àgbà tó gbin èèbù kà, orí ọmọ rẹ̀ ni ó wù lé. Kí ni Yorùbá ń pè léèbù? Kí ni ìkà? Èèbù ni ọmọ iṣu èyí tí a ó gbìn sórí ebè, yóò wù yóò rà, yóò sì wá padà ta iṣu ńlá ní ọdún tó tẹ̀lé. Ìkà ó ní kí ẹnìkan ó ṣe ibi sí ọmọlàkejì rẹ̀, kí ẹnìkan ó dá ọmọlàkejì lóró, kí ẹnìkan ó hùwà kọ̀tọ́, kí ó pa ọmọnìkejì lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí àgbàlagbà kan bá ń ṣe ọmọ kékeré kan ní ibi, tó bá ń dóró, tó ń ṣe ìkà sí ẹlòmíì, ni Yorùbá ń sọ pé àgbà tó gbin èèbù kà. Yorùbá ka ìwà ìkà tí à ń hù sí èèbù gẹ́gẹ́ bí tá a gbèsù tá a gbìn tó padà hù tí ó sì ta ọ̀pọ̀lọpọ̀. Ni Yorùbá fi máa ń sọ wípé tá a bá gbin afẹ́fẹ́ lónìí, ìjì ni ó hù bó dọ̀la. Àgbà tó gbin èèbù kà, wọ́n ní bọ́pẹ́ bọ́yá orí ọmọ ẹ̀ ni ó hù lé. Ìyẹn ni pé gbogbo ìwà ìkà tí àgbàlagbà bá hù sọmọdé, yálà lójú ayé àgbà wọn, àwọn àgbàlagbà wípé wọn á bẹ̀sẹ̀ bàbá wò lára ọmọ. Nígbà tí àgbà yìí bá dàgbà tán, ayé a máa bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára àwọn ọmọ wọn. Òmíì lè jẹ́ ńgbà wọn bá lọ tán, ìlàyé ò tó dá ṣẹ̀ríà gbogbo wa fún wọn. Torí gbogbo nǹkan lolódùmarè dárí rẹ̀ jì ni, Olódùmarè ò fòye san fún ẹnikẹ́ni. Gbogbo ohun téèyàn bá ṣe láyé, iná lèèyàn ó padà gbà. Èèyàn wa tó máa gbà ju téèyàn ṣe lọ. Torí téèyàn bá gbin èèbù tó bá jẹrà, odidi iṣu lèèyàn ó fi mú. Ni Yorùbá fi ń sọ fún wa wípé àgbà tó gbin èèbù kà, bọ́pẹ́ bọ́yá orí ọmọ ẹ̀ ni ó wù lé. Bá a ti ń jáde lọ lónìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, ẹ jẹ́ á ṣọ́ ìwà wa. Irú ìwà wo làwa ń hù sọmọlàkejì? Ṣé kìí ṣe pẹ́yìn ń dóró? Ṣé kìí ṣe pẹ́yìn ń hùwà kà? Ẹ máa rántí pé àgbà tó gbé èèbù kà, bọ́pẹ́ bọ́yá orí ọmọ rẹ̀ ni ó wù lé. Tó níbi ni a dúró lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ ìkòkò àṣà TV fún ti ọ̀sẹ̀ yìí, láṣẹ lọ́wọ́ Olódùmarè. Níwòyí ọjọ́ mẹ́jọ ní gbọ́bí sí yín, ẹ̀yin náà ò ní gbọ́bí sí ni. Èmi a máa wípé mọ́lẹ̀ oṣù sí ò àfẹni tí ò ní bá láyé. Òkúnlọ́lá àmọ̀wọ́ ọmọ orílẹ̀ àpàtọ́ mo ṣe tán wọ́n sẹ̀rí rere níbi wọ́n gbé bí mi lọ́mọ. Àsúniwá onímọ̀lẹ́ ògún ọmọ adágbára lábọ́mọ ẹranko àgbóyè nígboro fìdítì. Àwa lọmọ yígbiri ọmọ wa gbogbo yígbìgbì ìlàjà pé èkúté ilé ọ̀káwùsá ibi kó yígbiri lọ́mọ. Ìpàdé ìdílé baba tó bí lọ́mọ. Ó dàbọ̀.